Africa Content TV. وعلى آله وصحبه وسلم. أتوقع الله الحمد لله. الحمد لله رب العالمين. Jókòó wa pẹ̀lú Ọlọ́run rẹ̀ ló kọ́ pé wà lóko tí ìbálẹ̀ bí àwọn ọ̀dọ́ kan lè fi ẹ̀rí pé tọ́mọ náà dá ọ̀rọ̀ ní gbé yàrá kékeré gẹ́gẹ́ bí tí bàbá sọ pé ọ̀rọ̀ àbọ̀ lọ́dọ̀ bá rẹ̀ pẹ́ ààrùn ọ̀rọ̀ bí ẹ̀kọ́ náà. Bẹ́ẹ̀ wá ṣe láyé náà ẹ kò sí. Bẹ́ẹ̀ wá ṣe lórí ìkòrí náà ẹ kò sí. Ipò àwọn bàbá ńlá wa tẹ dúró sí. Èyí sẹ̀yìn mọ́ ẹ̀yìn ti di àwọn ẹni àmẹ́yẹ. Gbogbo wa ní ẹbí. Rárá mi ẹ̀jẹ̀ ọgọ́rùn-ún ló ní ẹbí. Èyí tí kò sí àmì àdúgbò ìṣẹ́lẹ̀ yẹn ti jẹ́ wá ti jẹ́ pé ọmọ ìlú yìí ni wọ́n àti ẹ̀yìn mẹ́jọ ọmọ ìlú yìí ló jẹ́ bá a ti wá láti lọ sí náà ní àwọn apáyé lórí àgbà yìí ẹbí ó tọ̀ ọlọ́run ló mọ ọ̀gá yìí. Ètò sáà mìíràn tó gbọ́dọ̀ mọ̀ sí lóde tí ìfẹ́ lọ́dọ̀ àwọn olúwa àṣìṣe wà ní kí ẹ bá wọn sí ọjọ́ tí mo wọ̀ bí ìdájọ́ pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìṣẹ́ lórí àti ẹgbẹ́ sáà lọ́jọ́ kan ó pé bàbá náà wọ́n lè pé aláàbì àti ọ̀pọ̀lọpọ̀ àjọ wọ́n lè wá nítorí lásán wọ́n wá sọ́dọ̀ ọ̀nà wọn fẹ́ tó ẹ̀yìn tí ẹ̀ máa ṣe àjọ sọ̀rọ̀. Wọ́n ọ̀rọ̀ mi nípọ̀ lẹ́nu ẹgbẹ́ kí àwọn ṣé wà ní sọ kékeré báyìí wọ́n fi gbogbo àwọn tí Ọlọ́run gùn wọn láwọn láyé lẹ́sẹ̀ ti pọ̀ tó tí Ọlọ́run fi ìbínú tó wáyé yọ òbí wọn bẹ̀ wá. Ó fi gbogbo àwọn àfáàfáà tó kù ní ayé lẹ́nu gbogbo àgbáyé gbogbo ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tó wá. Ó fi ọlá ibi tí mo wà yìí ó fi bẹ̀ wá. Ó fi àtẹ́bí ni wọ́n mọ̀ sára ó fi bẹ̀ ọ̀kan wa. Wọ́n á fi Ọlọ́run tó táyé tó dọ̀rùn ó fi ràn wá lórí ìlú wa. Bí ẹni sẹ́ẹ̀ ní jẹ́ fún gbogbo àwọn tó bá kù ní ajé dọ̀rọ̀ tán. Àwọn tá a fi sẹ́gun ẹ má jẹ́ kí wọ́n ṣe àṣetì ní ẹ̀kan. Ẹ wọlé agogo tí ìgbéró ẹnì kọ̀ọ̀kan wa ẹ ti ká gbà fún lọ́rùn. Ẹ ká tó ọdún tá a sẹ́wọ́n yẹn dìbò. Bẹ́ẹ̀ bá ti mọ̀ wá nígbà yẹn. Lẹ́yìn ìlú ọdún àwọn ìdàgbà pé àwọn ọmọ ẹni lọ́dọ̀ wa pé lọ́dọ̀ wa kára pé lọ́dọ̀ wa sọ̀rọ̀ lọ́rọ̀ ẹni náà gbàgbé bí ó ṣe Ọlọ́run. Lẹ́yìn tó lóòótọ́ bí ọba ṣẹlẹ̀ nígbà yẹn ó ṣe ṣe bí mọ́sálásí ó máa pọ̀ tó ṣe pọ̀ lẹ́yìn. Ṣáájú ìyá mọ́sálásí tí mo kọ́ náà dùn. Ọ̀dẹ̀dẹ̀ lọ́dọ̀ ìgbà fẹ́ jẹ́ mọ́sálásí tẹ̀lé wọn ó di ogun nínú àwùjọ. Wọ́n lè ní ọ̀tá bíi méjìlélógún tó àpẹẹrẹ ìdàgbàsókè ìlú nìyẹn. Ẹ jẹ́ kí a fi ṣe máa ra dùn. Gbogbo tó bá wà lọ́kàn wa ẹ jẹ́ ká fílẹ̀ fọlọ́ ká fílẹ̀ fọlọ́ ní wọn. Sallallahu alaihi wasallam. Gbogbo táwọn ṣe òun ọmọ ara wọn sọ pé ká gbà pé àwọn tó ṣàtìtì àwọn tó ṣe sọ̀rọ̀. Gbogbo làálàá gbogbo àwọn pápátá lórí Islam ìgbàta sọ̀rọ̀. Ṣé o wa gbogbo mo fẹ́ Ọlọ́run àbáyé fẹ́.
méjì ní àdúrà mo fẹ́ lórí ọmọ mi lórí aya lórí ara mi gbogbo ọmọkọ ọlọ́run abá yín bọ̀ gbogbo ìsáwọn sókè sódò lórí Islam ọlọ́run kúkú ní ládàá aláṣọṣe ọlọ́run wa máa ṣe gbogbo tí ẹ bá dáwọ́ ní báyìí lórí Islam ní tara yín lórí gbogbo tó wù lọ́kẹ̀ ọlọ́run abá yín dáwọ́ ní ìṣàṣejì ìta wá pẹ̀lẹ́ nínú ìgbẹ́tì báyìí ọlọ́run fún wa ṣe àṣeyọrí la máa ṣe àṣàṣejì gbogbo ẹ̀yin bàbá yìí ẹ wá máa pẹ́ fún mi ìgbà tí ọ̀rọ̀ náà bá di ẹ̀kọ́ kọ́tọ́ gbogbo wa fi máa tó papọ̀ a máa tó pa láti fi lọ́rùn láti fi fẹ́ mọ́ lọ́rùn ìgbà náà máa sọ̀rọ̀ wa ọ̀rọ̀ ní ṣàṣejì ló fẹ́ tó ní dáhùn ìtẹ̀síwájú tó ti bẹ̀rẹ̀ ló fẹ́ ti kò ní padà sẹ́yìn náà ìlọsíwájú tí gbogbo ẹ̀ ti lọ báyìí àwọn fẹ́ padà sẹ́yìn náà ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run àtàkùn sọ̀rọ̀